àṣé Abdulramon Bello nìkan kọ́ ló pa Yétúndé tí wọ́n pa nípa àfọnáfọ́sù o nílùú Ìlọrin. Abdulramon nìkan kọ́ o àṣé wọ́n pọ̀ wọ́n ní kódà àwọn èèyàn wọ̀nyí wípé ẹgbẹ́ kan ni wọ́n o nílùú Ìlọrin o wọ́n lẹ́gbẹ́ ìmùlẹ̀ kan ní gbogbo wọn jọ ń ṣe o ẹ tún wá wojú àwọn mẹ́rin míì o wọ́n tún ti máwọn èèyàn mẹ́rin míì tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ Ọlọ́run ó mọ̀mọ́ tú àṣírí wọn o lẹ́yọ kọ̀ọ̀kan èyí tó pẹ́rẹ́ ní àáfà Abdulramon o wọ́n fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú Ìlọrin lónìí o kí ló ṣẹlẹ̀ gangan ẹ wá wo dírámà nílé ẹjọ́ ó lágbára o àsáwọn èèyàn wọ̀nyí àṣé wọ́n ti ń ṣiṣẹ́ ọ̀hún ọjọ́ ti pẹ́ abalájọ táwọn bàbá wa ṣe wípé ọjọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ni tó lóhun o òkété ti bórù mọ́ àwọn ẹgbẹ́ ìmùlẹ̀ tí wọ́n ń ṣekú pa àwọn èèyàn ṣòwò nílùú Ìlọrin òkété ti bórù mọ́ wọn lọ́wọ́ o bó ló ṣe jẹ́ gangan lónìí nílé ẹjọ́ májísírèètì tí ń bẹ nílùú Ìlọrin lónìí ó ní a ti rí àwọn èèyàn wọ̀nyí o Abdulramon tó jòun gangan lórí ẹgbẹ́ wọ́n gbé e wá sílé ẹjọ́ o pẹ̀lú àwọn èèyàn mẹ́rin míì tí wọ́n sì fi ẹ̀sùn kàn wọ́n wípé ẹ̀sùn ṣekúpani ìdígunjalè pípé wọ́n bá ara èèyàn ìyẹn páàtì èèyàn wọ́n kà mọ́ wọn lọ́wọ́ o wọ́n ṣàka àwọn ẹ̀sùn ọ̀hún wọ́n kà á sí wọn lẹ́sẹ̀ o kí wá ló wá ṣẹlẹ̀ gangan o májísírèètì Sanusi Muhammed tilé ẹjọ́ májísírèètì ń bẹ nílùú Ìlọrin kódà wọ́n ní kò lè gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn wọ̀hún torí wípé ilé ẹjọ́ májísírèètì ọ̀hún wọn ò láṣẹ láti lè gbọ́ ẹjọ́ náà gangan ìdí gan rèé tí májísírèètì ọ̀hún tó ṣe pàṣẹ o wípé kí wọ́n kó àwọn èèyàn márààrún ọ̀hún kí wọ́n kó wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n tí ń bẹ lókè kúrà nílùú Ìlọrin o bó ló ṣe jẹ́ gangan ọmọ àmọ́ ń kà bòròbòrò wọ́n ń kà bòròbòrò ẹ wá wo Abdulramon bí ṣe ń lérí kọ́kọ́ fùrù kọ́kọ́ pé òun nìkan ló ń pa o òun nìkan kọ́ o kódà àwọn ọlọ́pàá wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní nínú ìwádìí tó kún kọ́kẹ́ táwọn ṣe o lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti pa Yétúndé wọ́n láwọn rí nínú ìwádìí àwọn wípé kì í ṣe Abdulramon Bello nìkan ní ń ṣiṣẹ́ ọ̀hún o kódà wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ ọ̀hún wípé ẹgbẹ́ ìmùlẹ̀ inú ẹgbẹ́ ìmùlẹ̀ kan sì ni gbogbo wọn wà tẹ́ ẹ̀ bá sì gbàgbé wọ́n ní oríṣiríṣi bàtà àwọn obìnrin ni wọ́n bá ń lé Abdulramon bàtà àwọn obìnrin oríṣi 12 wọ́n ní ti bàtà Yétúndé òun ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá wọ́n wá ń kà bòròbòrò ṣùgbọ́n ilé ẹjọ́ pàṣẹ o wípé kí wọ́n kó wọn lọ sókè kúrà àwọn èèyàn wọ́n wá láwọn èèyàn wọ̀hún tí wọ́n tún kó wálé ẹjọ́ lónìí o ara àwọn èèyàn tí wọ́n kó wálé ẹjọ́ lónìí tí wọ́n ní wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní o pẹ̀lú ẹgbẹ́ ìmùlẹ̀ kan ni wọ́n jọ wà òun láti rí alàgbà kan o tí wọ́n ní ọmọ ọdún 41 ìyẹn 41 years ni o wọ́n ní Islamic scholar ni wọ́n porúkọ ẹ o Ahmed Abdulwasiu wọ́n ní láti àdúrà lérè nílùú Ìlọrin arákùnrin kan náà tó ń bẹ wọ́n porúkọ ẹ ní New Life Business Person Sulaiman Muhyiddin wọ́n ló ń tiẹ̀ ọmọ ọdún 28 òun lòun o bákan náà wọ́n ní amílẹ̀ǹgbẹ̀ nílùú Ìlọrin ibẹ̀ lòun gbé ibẹ̀ lọ́wọ́ ti tẹ òun bákan náà wọ́n tún pe ọkùnrin kan wọ́n lòun ọmọ ọdún 29 òun lòun tiẹ̀ wọ́n ní fóònù ní tún ṣe o Jamiu Utumanu òun ni wọ́n porúkọ ẹ̀ wọ́n ládùúgbò àlérè nílùú Ìlọrin lòun náà ń gbé bákan náà alàgbà kan náà tún ń bẹ o ọmọ ọdún 31 31 years òun lòun tiẹ̀ o wọ́n lágbẹ̀ ní í ṣe ìyẹn ń jẹ́ Abdulramon Jamiu wọ́n ní láti ẹlẹ́mẹ̀rẹ̀ ní Mọ̀lété nílùú Ìlọrin ni o àwọn ọlọ́pàá kódà wọ́n ní kì í ṣàwọn nìkan o wọ́n láwọn ìyókù ti kán lugbó wípé ṣùgbọ́n àwọn 5 yìí lọ́wọ́ ti tẹ̀ wípé inú ẹgbẹ́ ìmùlẹ̀ kan ni gbogbo wọn jọ wà wípé wọ́n sì ti ń ṣiṣẹ́ yìí ó tọ́jọ́ mẹ́ta kọ́lọ́ mọ̀ kó wáyé o àṣẹ bẹ́ẹ̀ ń bẹ́ lù Ìlọrin àṣẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin àwọn eléyìí wọ́n kàn ń pretend bí àfáà ni wọ́n o ẹgbẹ́ apani ẹgbẹ́ ìmùlẹ̀ tí wọ́n ń pa àwọn èèyàn ṣòwò ni o ẹ̀yẹ wo dírámà tó ṣẹlẹ̀ lónìí nílé ẹjọ́ májísírèètì nílùú Ìlọrin. wọ́n ní kọ́lọ́dà pa. Some people are making noise there. If you know that you want to talk, please kindly go out of this one. You are disturbing
anti-diabetes there now. Yes. Inspector Ayodele Abdulramon, a police officer. ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkè la wà téńté. There are lots of people out there suffering from terrible diseases like ulcer, stroke, kidney problem, liver problem, and many more. Don't be one of them. Don't die in silence. My brother, help me now. I beg, help me. Aha! With ginger herbal extract, get rid of infection, cancer, myoma, asthma, arthritis, rheumatism, diabetes, UTI, and many more. Liver problem, kidney problem, back pain, pie, hepatitis, prostate, and lots more. Also have Hero antiseptic herbal soap for skin infection, ringworm, acne, eczema, sunburn, blackhead, and skin bleach. Ginger herbal extract is not some chemical cooked in the lab. It is 100% natural and with no side effects. Distributors, agents, and vendors are needed nationwide with lots of benefits. Ow! Order yours or register now.